tó pa wá mọ́, ọba tó ní wá, ọba tó lẹ̀mí wa, tó ní gbogbo tó ń ṣẹlẹ̀ sí wa àti ìbú àtòró. Ọlọ́run ọba náà ló ní, kò sí nǹkan tá a lè dá ṣe bí kò ṣe nípasẹ̀ Ọlọ́run. Mo máa ń sọ nínú ìgbà pé àánú la rí gbà o, ọgbọ́n wa kọ́ kò ń sì mọ wa náà ló tó bẹ́ẹ̀. Akànrà àánú gbẹ̀ni, adúpẹ́ àmọ́ lóore fún Ọlọ́run ọba adániwáyé. Lónìí a tún wà pẹ̀lú òjíṣẹ́ náà láàyè Prophet Michael Olohumbe, olùdásílẹ̀ ìjọ God Feminist tó wà ní Àdìyẹnwẹ́wẹ́ àti ní Akíọ̀dé ní ìpínlẹ̀ Èkó bí. Lónìí ohun tí yóò tún ṣe èmi àti ẹ láǹfààní náà látún yẹ̀wò. Ẹ̀dùn pé tá a bá ti gbé wòlíì wá ohun tí ìwọ náà rí ẹ̀kọ́ kan tàbí méjì kan bẹ̀ ni. Ṣùgbọ́n ká tó wo náà gbàmẹ̀tò wòlíì ẹ bá kí gbọ́n ara lé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú oore ọ̀fẹ́ àti àánú tọ́lọ́run fún mi. Mo gbàdúrà fún gbogbo ènìyàn tí ó ń fojú rí mi níbikíbi. Jẹ́ kí ìbùkún Ọlọ́run kó dà lé yín lórí. Bí o ti ń gbọ́rọ̀ yìí, kí gbogbo ọ̀rọ̀ ẹ máa rójú kó máa ráyè kó máa yin Ọlọ́run. Jésù òun l'Olúwa. Àmín, àmín lórúkọ Jésù ní Olúwa. Bàbá lè ní a fẹ́ sọ̀rọ̀ nípa ìgbéyàwó. Wọ́n ní ìgbéyàwó ọ̀kan lára pàtàkì tó sílé ayé ẹ̀dá ni. Ìwé Bíbélì ó fi pàtàkì ìgbéyàwó múlẹ̀. Bẹ́ẹ̀ ni Àlùkùránì mímọ́ òun náà ń sọ bí ìgbéyàwó ṣe jẹ́, pé ìgbéyàwó ohun tí èèyàn gbọdọ̀ ṣe láyé bá fẹ́ kí ayé òun nítumọ̀ ni. Bẹ́ẹ̀ la sì rí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà la máa ń náwó ànára, àgbà ọ̀lù, a máa sọ àjẹsẹ̀mọ́, àjẹ gbogbo ẹ̀, àgé kéèkì, àpeléré gbàfẹ́ sí ìgbéyàwó. Kódà àwọn kan tún lọ kóòtù láti lọ tọwọ́ bọ̀wé. Ṣùgbọ́n wá sí náà ni pé gbogbo ìgbìyànjú yìí náà ọ̀pọ̀ ìgbéyàwó ló ti forí sánpọ́n. Ọ̀pọ̀ ló ti dá ọ̀pọ̀ ìgbéyàwó omi ò tóṣù kan, omi ò tọ́dún kan, omi ò tọ́dún méjì, omi ò tọ́dún mẹ́ta tó fi ń dàrú. Gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run, ìgbéyàwó kí ló ń dàrú, kí ló ń fa ìjákulẹ̀ nínú ìgbéyàwó lákọlábo? Ẹ ṣé, mo dúpẹ́ fún ọ̀rọ̀ tẹ̀gbẹ́. Ṣé rí, tá a bá ń sọ̀rọ̀ lórí ìgbéyàwó ń ṣe ìgbìmọ̀yàn kan ló dá sílẹ̀ àbí èyí tó jẹ́ pé èèyàn nínú ìṣẹ̀dá àwọn èèyàn gbọ́dọ̀ má ṣe àbí èèyàn gbọ́dọ̀ lè ṣe. Àṣẹ Ọlọ́run ni. Ìgbéyàwó jẹ́ àṣẹ Ọlọ́run, pé Ọlọ́run fẹ́ kí àwọn májẹ̀mú èrò òun kó máa wá sí ìmúṣẹ. Ó ti ní nǹkan tó Ọlọ́run fẹ́ fàyọ. Ẹ mọ̀ pé tí ọkùnrin àti obìnrin ò bá sí, kán dẹ̀ wà nífẹ̀ẹ́, kán gbèrò pọ̀ àti lè sọ pé kán bírú wọn jáde kò ní lè ṣe. Ọlọ́run dẹ̀ fi jẹ́ kí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ènìyàn. Bẹ́ẹ̀ kí ni wọ́n á fẹ́ mú jáde nínú nǹkan tẹ́ ìbéèrè yẹn tó ń ba ìgbéyàwó jẹ́? Bí ìyàwó ṣe náání tó ìgbéyàwó náà, ọ̀pọ̀lọpọ̀ ló máa ń gbàgbé pé nínú ìgbéyàwó àwọn nǹkan kan wà tó jẹ́ agbára tó fi pè ní ìgbéyàwó. Bó ṣe máa ní agbára tó fi pè ní ìgbéyàwó, bẹ́ẹ̀ náà lágbára kan sì tún wà tó máa kojú ẹ̀ láti máa ba nǹkan yẹn jẹ́. Náà téèyàn ò bá kíyèsí tó kàn wo nǹkan tó jẹ́ agbára láti fi ṣe, tí ò wo nǹkan tó jẹ́ agbára láti bàjẹ́, ó ṣeé ṣe kírú ènìyàn bẹ́ẹ̀ kó má tọ́jọ́ láti pè ní ìgbéyàwó, àbí kán pè ní ìgbéyàwó, kán pè ní ìyàwó ní inú ìdílé bíi mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà. Kán máa pe ìyàwó bí kó ń bẹ tó ń lọ síbòmí, kán tún pè ní ìyàwó níbòmí. Náà lára àwọn nǹkan tó máa ń dí àwọn nǹkan yẹn lọ́nà òní. Ṣé rí, kí èèyàn máa mú orí lọ sílé ọkọ. Àwọn ẹlòmíì máa ń lọ ilé ọkọ wọn mórí lọ. Wọ́n máa bìlí pé mo ti láìkẹ́, ó ti jẹ́ ẹrú ẹni ẹ̀dá tọ́lọ́run tí mo fẹ́ ni, gíga ó ga nínú rúbútú, orí rúbútú, ohun ẹ̀ mo máa ń láìkẹ́, ó wẹ́ looking ẹ̀ mi ti ẹ̀fẹ́ obìnrin tó pupa, fine pupa àbí mi fẹ́ pupa. Ó ti rí, ó rò pé òun rí choice ẹ̀. Téèyàn bá rí choice ẹ̀ bàbá, ó jẹ́ kí èèyàn tún mú orí lọ. Mo sọ fún ìgbéyàwó kan, mo sọ fún pé ẹ dẹ̀ sọ pé ẹ fẹ́ fẹ́ra yín, bẹ́ẹ̀ tí mi ò rí pọ́lọ́run so yín pọ̀, mi ì rí pọ́lọ́run so yín pọ̀ rárá. Àwọn ni báwo ni a ti plan ni, in fact next week sátọ àkàntó ń ká gbórí ọ̀fẹ́ lọ́run. Wọ́n ní Esther, ṣé nǹkan tọ́lọ́run ò lọ́wọ́ sí ìyá máa ṣe ni? Ẹ ṣe gbàdúrà kẹ́ ti fi oṣù mẹ́ta àbí nǹkan kan gbàdúrà kẹ́ jẹ́ kí Ọlọ́run náwó sí. Èmi ò rí ìnáwó sí Ọlọ́run bẹ́ẹ̀. Nǹkan tọ́lọ́run bá dẹ̀ náwó sí, tútúká ló máa túká, because nǹkan táwọn ẹ̀mí kan máa ń wò nìyẹn, ìpèsè Ọlọ́run náwó sí eléyìí. Marriage ọmọ kan nílùú California ní America, ìyá ẹ̀ ó ṣe marriage, ó gbọ́, ìyá ẹ̀ ó ṣe marriage fún, ó tún gbọ́. Now nǹkan máa ń repeat ara ẹ̀. Ìyá ẹ̀ fẹ́ ọkọ méjì kó tó lọ fẹ́ òyìnbó tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ ń sìn. Now láyé ọmọ yẹn, torí ẹ̀jẹ̀ ẹ̀mú àti ó ti di májẹ̀mú nínú ilé wọn, àwọn ọmọ wọn náà obìnrin wọ́n gbọ́dọ̀ fọkọ kan sílẹ̀. Ó ń dùn ìyá yẹn pé ọkọ tó jẹ́ alálùbáríkà lọmọ yẹn máa ń rí, bẹ́ẹ̀ ó máa ń fìkìní sílẹ̀.
ìgbà tó wá dorí ẹlẹ́ẹ̀kejì lẹ̀mí Ọlọ́run wá sọ fún wọn pé ṣé rí ọmọ tó ń fi marriage sílẹ̀ yìí kò ń ṣe kó ọmọ yìí fẹ́ fi marriage sílẹ̀ o nǹkan kan ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ọmọ yìí pé ní màmá ẹ̀ ó dàbí mọ́mì ṣé ẹ̀yin fẹ́ ọkọ méjì rí ó ní bẹ́ẹ̀ ni mo ní òun ló ń try láti repeat rẹ̀ tẹ́ ẹ̀ bá dá dúró ó máa rí bẹ́ẹ̀ ẹ wò láyé Abrahamu ó pẹ́ kó tó bímọ ẹ̀dẹ̀ wo bó ṣe rí ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní pẹ̀lú ìyàwó ẹ̀ ní Amaleki bẹ́ẹ̀ náà láyé ọmọ ẹ̀ Ísákì ẹ wò nígbà tó fẹ́ yàwó ó pẹ́ kó tó bẹ̀rẹ̀ sí bímọ so àwọn kankan bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń repeat ara wọn so irú kọ bẹ́ẹ̀ yẹn rí ní báwo la ṣe lẹ́ṣin mọ́ ní òkè àwọn ọkọ ọ̀run máa ń fà á àwọn aya ọ̀run máa ń fà á so fún díẹ̀ yìí a máa lọ tí wọ́n bá fẹ́ gégi má gé ẹ̀ka ẹ̀ tó bá ti ń disturb ẹ̀ make sure kó wá rúùtù igi yẹn bó ṣe lè hùn kó tá gbòǹgbò sí má wo stress àbí nǹkan tó máa ná ẹ̀ rí pé o uproot láti ìdí yẹn kó tú ti gbòǹgbò tó bá tú ti gbòǹgbò má ever fi sílẹ̀ o tó bá ti rí dáná sun tó bá dáná sun jẹ́ kó jóná lójú ẹ̀ eérú ẹ̀ má fi sílẹ̀ lọ dà sínú omi kó máa bọ́dọ̀ lọ nígbà náà ló máa ná àlàáfíà láti kọjá ní ìgbà ẹlòmíì gan abẹ kọjá lójú ọ̀nà kan ṣo yẹn bẹ́ẹ̀ tó bá lọ gé ẹ̀ka and I'm telling you kó tó rí kó tó wò igi mi tó máa jáde láti inú ẹ̀ka mi wá á tún ju tó díẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ lọ á dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ nígbà gbogbo dàsí pé ó máa rí ìjákulẹ̀ nígbà gbogbo so kí wàá ní à ń sọ nípa ẹ̀ irú ẹ̀ náà máa sọ pé ó fẹ́ ọkọ mẹ́rin kó tó dúró yàní kò sí ìbànújẹ́ pátá ni bẹ́ẹ̀ àwọn tó kàn ń gbà ni ó jẹ́ kéèyàn fẹ́ ọkọ kan kó wà òkè dàsí ó jẹ́ kọ́lọ́run sọ nípa ẹ̀ pé ibi tó ń lọ yẹn ó ṣùọ́ ilé ọkọ tó dáa ni kó wá wòlíì ẹ̀rí kó sọ bẹ́ẹ̀ fún ẹ tó bá ti wá márì tí gbogbo ẹ̀ ń dàrú tó ń dàrú kò ṣe pé solution kan ni solution ni pé kó bẹ Ọlọ́run ní ọ̀nà tó Ọlọ́run máa fi ń gbọ́ tó lè mú má jẹ̀mú ẹ̀yẹn ṣẹ kí ìjì tó ń jà nínú márìjì ẹ kó dákẹ́ ó dẹ̀ lè tọwọ́ ẹ wá ṣe mọ̀ pé tíyàn bá ń ṣe rẹ̀ Ọlọ́run kì í gbàdúrà ẹ̀ tó máa ń ṣèyàn lọ́lọ́run máa ń gbàyàn lọ́wọ́ ọ̀tá bẹ́ẹ̀ tíyàn bá ń ṣe rẹ̀ Ọlọ́run ò lè gbàdúrà lọ kò lè gbàdúrà èèyàn yẹn torí kò lè gbàyàn lọ́wọ́ ara ẹ̀ náà àfi tó nítọ̀ ń bá rodi tó bá kíyè sára náà ìkíní ni pé kéèyàn má mú rí dé ilé ọkọ ìkejì ni pé kéèyàn má fi ìwà lọ sí lórí ọkọ kó má níwà ṣe mọ̀ àwọn èèyàn máa ti pé márìjì mi mo dì mú kò sí wà nínú ẹ̀ ẹni tó di márìjì nù tí ó sì wà nínú ẹ̀ irú ẹ̀ ní láìkí àwọn àbúrò ọkọ àwọn ẹ̀gbọ́n ọkọ ìyá ọkọ bàbá ọkọ àwọn ọ̀rẹ́ ọkọ so definitely kò ní òun gan ó kàn dúró irú wọn máa ń lọ sí oògùn burúkú láti control ọkọ láti ṣe kinní kan kò sẹ́ni tí ó kì í fẹ́ bẹ́ẹ̀ ni rẹ̀ àìmọye tẹ́ bá máa wo ìdílé ó pọ̀ jùlọ bẹ́ẹ̀ náà láàrin ọkùnrin tí ò wádìí tó má rì yẹ́sọ̀ tán ọmọ chọ́ọ̀chì mi kan fún ẹ ọmọ chọ́ọ̀chì mi kan fẹ́ má rì lọ́jọ́ kan ó ń wọkọ̀ lójú méjèèjì ọdún chọ́ọ̀chì tó ń lọ ọ̀tọ̀ kó tó dé chọ́ọ̀chì mi so wá ní àǹfààní láti lọ sílé wọn ní Kòròdú ní weekend nígbà tó ń lọ pàdé arákùnrin kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run pé gbogbo ilẹ̀ ó má rì kó tó di oṣù 2 sí 3 ó pàdé arákùnrin yẹn jẹ́ ọ̀gá nílé epo kan jẹ́mọ̀ ọpẹ́ ni nígbà tó sọ fún mi dáàdi I met someone and he's working at a filling station he's a manager inú mi dùn mo yan ọlọ́tọ́rọ́ ọmọ tó jẹ́ pé mo fẹ́ràn ni pẹ̀lú wa ẹ̀ ó tó ti wọlé owó dénú church wa tún wẹ̀ náà ẹgbẹ́ akọrin so ìfẹ́ ó wà nínú ọkàn mi pé ọmọ dáadáa ni mo àdúrà láti gbà ṣùgbọ́n kò sí wà àti pé ẹ̀mí mi rí ẹ̀ ó tún fi ń jagun ó dẹ̀ fẹ́ fọ́kọ níjọ́ tí yẹn rí òjò ń rọ̀ ìyẹn mú dísí sínú ọ́fíìsì ẹ̀ ó chop fún nínú filling station ó ra ọ̀pọ̀lọpọ̀ ọkọ fún ó tún bá wá bí 20,000 pé kó fi take cab délé pé kó pè ń lọ́la so wọ́n wá kí weekend yẹn happen kọ̀ọ̀rọ̀ kó wá church gan kò lè wá church ìyẹn lọ kí wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe everything wọ́n dẹ̀ ń bọ̀ lójú ọ̀nà ok tó bá di bí rọ̀lá lò á bẹ́ mi náà òun máa tẹ̀ wálé ẹ̀ lálẹ́ yìí ṣùgbọ́n ti fún mi ládírẹ́sì ẹnu ok ìyẹn dẹ̀ jókòó sínú ilé síta pẹ̀lú àwọn faranda ilé ẹ̀ dàpé 2 bedroom flat ló wà pẹ̀lú àwọn ará àdúgbò wọn ṣe ń ṣe so wọ́n ń ṣe fàájì so àwọn ọmọbìnrin yẹn mọ̀ tí ò tí ì má rí wọn máa bá ṣeré bó ṣe débẹ̀ torí pé ní obìnrin fọ́ pa ẹ́ lára tó bẹ́ẹ̀ òun kàn wọlé ò tí ì mọ̀ wọ́n rí ìkan tó fẹ́ wá bẹ̀ nìyẹn kò fi wá sí ó kàn wọlé lọ straight láàrin wọn nígbò máa tún dénú ilé ẹ̀mọ́ kan tó ṣe lágbájá máa bọ̀ ìyẹn dẹ̀ lọ bá pé bébì ẹ̀ jẹ́ mi kíní kan èmi ò ṣe ń jẹ́ ọ̀rẹ́ o ìjọ́ kejì níṣẹ́ yẹn bọ́ ẹ̀sà odidi mánéjà ẹ mọ̀ bóyá gbàdúrà bóyá gbàwẹ̀ kò tó nítorí inú ń bí nígbà tó wá dọ́dọ̀ mi bá gbà
kí ló ṣẹlẹ̀ lónìí báyìí ló ṣẹlẹ̀ inú tó bí mi sí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀jọ́ kejì ni wọ́n á níyẹn lágbára tiẹ̀ ó dáa tó bá yẹ pé o jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi àbábúrò mi àbí lọ́wọ́ tèmi náà máa wẹ́kọ̀ mi àṣọbìnrin iṣẹ́ bọ́ níjọ́ kejì o bínú sí iṣẹ́ bọ́ so bó o ṣe jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ yẹn ó tún proud pé nítorí o mọ àwọn ẹgbẹ́ ẹ̀ so àwọn ẹgbẹ́ ẹ̀ kọ́ máa dáa pé àwọn ẹgbẹ́ ẹ̀ yẹn ò fẹ́ àlàáfíà fún ẹ nílé ayé àní sọ tiẹ̀ nípa tiẹ̀ pé o má rí so wàá kàn máa ṣe káàkiri ni onídìí deliverance láì ṣe bẹ́ẹ̀ àwọn ẹlòmíì bẹ́ẹ̀ àwọn ẹlòmíì àgbèrè bó ṣe ríra àwọn beauty lówó gẹ́ ẹ̀ wà sexy pọ̀pọ̀ yẹn ó handsome wọ́n dẹ̀ fẹ́ra wọn ò wo tẹ ìwádìí wọn ṣe kankan wọn gbàdúrà náà ńgbà tí wọ́n dẹ̀ ní tí pọ̀pọ̀ yẹn bá rí obìnrin 50 yẹn ló máa fẹ́ bá lò pọ̀ kò fẹ́ mọ bóyá ọ̀rẹ́ ìyàwó àbí family àbí kíní kan nature tiẹ̀ nìyẹn kò dẹ̀ tí ì gba ìtúsílẹ̀ tó fi fẹ́ now ń gbò wá fẹ́ tán wàá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ obìnrin yẹn nìyí now tó bá di eré bá di àwọn tó bá da obìnrin yẹn pẹ̀lú ẹ̀ pọ̀ ìwọ fúnra rẹ̀ ó mọ̀ pé obìnrin yẹn tó bá ṣe méjì ó máa sọ pé kíni wò bó ṣe ń mí ẹni tó yẹ pé bó bá sì ń ṣe ẹ̀kẹfà ó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó wò ó ti sáré ṣe marriage ó ti sáré fix ẹ̀ nígbà tí o tó rí tẹ́lọ́rùn lọ́dún ẹ̀ tán ó bẹ̀rẹ̀ sí wá bòmí lọ so kí ló expect màá sọ̀rọ̀ nínú program mi nípa owú ibi owú ni màá sọ̀rọ̀ nípa ìyẹn ló worst but màá dákẹ́ níbi marriage nítorí àkókò mo fẹ́ kí gbogbo wa ká gbọ́ ìwọ tó bá ń bá ìṣòro ìkọjá lọ́wọ́lọ́wọ́ ọ̀run rán mi sí ẹ tó bá ti gbà mí wòlíì ẹ lóòótọ́ mo jẹ́ wòlíì ẹ káàkiri àgbáyé ṣùgbọ́n tó bá believe pé problem ti ẹ nìyẹn in fact kò síbi kankan tó fi kàn mí ṣùgbọ́n mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ilé ẹ tó ń dààmú ọ̀run á fi àlàáfíà sí kò ní dààmú mọ́ ní orúkọ Jésù Olúwa wa ìjì tó ń bá ìgbéyàwó jẹ́ kò ní bá ìgbéyàwó ẹ jẹ́ lórúkọ Jésù Olúwa wa now program tá à ń ṣe ó máa tán ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ní on the 19 20 and 21 Ọlọ́run ká ṣe ìgbélé ó ní gbogbo ẹni tó bá máa white ní kó wọ̀ kò mean garment o kò ṣáà ti wọ shirt white everything must be white because àwọn funfun náà fẹ́ wá bí àyẹ̀wò tó lè fẹ́ ṣiṣẹ́ lọ́jọ́ náà gbogbo ìṣòro náà sọ pé máa sọ̀dàyọ̀ gbogbo ìròbínú jẹ́ máa fòfáyọ̀ gbogbo àwọn àgàn máa núyún gbogbo nǹkan tó bá jẹ́ ìbànújẹ́ ọ̀run máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ní ilé yóò ṣe pé ó máa dánwò ó ò ní wá kó tún lọ bákan náà ìwọ tó ní àǹfààní láti wo programme máa sọ fúnra yín máa sọ kóníkálùkù máa pè máa fún ẹ ní nọ́mbà yẹn nísì tó máa pè sí bàdẹ́ sọ àdírẹ́sì fún ẹ ìjọ mẹ́ta yẹn ìjọ ìyanu nínú ayé mi àti ẹ ní orúkọ Jésù 070 360 38757 070 360 38757 àti 091 356 42057 091 356 42057 àwọn nọ́mbà yẹn nìyẹn máa pe nọ́mbà yẹn máa gbàdúrà fún ẹ tó bá jẹ́ pé nǹkan kan ló ń yọ ẹ́ lẹ́nu àwa ìmísí Ọlọ́run láti takùn nǹkan yẹn kò mí pé o wà ní ọ̀dọ̀ mi bí bó wà ní òkè òkun ìyanu á ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ọ̀run á dá sí i tọ́run bá ti dá sọ̀rọ̀ ẹ̀ kí ló dé nínú ìwé Dáníẹ́lì orí 10 ẹsẹ̀ 9 ó ní ọwọ́ kan kàn mí ó mú mi kúrò ọwọ́ á kàn ẹ́ níbikíbi tó wà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín gbọ́ àdírẹ́sì yẹn nọ́mbà 8 Ọmọbọ̀gẹ̀ ní Akíọdé níbikíbi lóṣòdì ló ti bọ̀ ní bágà ní pẹ́sìnìmá ní ọgbà ní ṣàbọ̀lẹ̀ ní Akíọdé bus stop láfítà ọmọlé Akíọdé now tó bá ti bọ́lẹ̀ l'Akíọdé wọnú Akíọdé street nọ́mbà 8 Ọmọbọ̀gẹ̀ lórúkọ Jésù á dára fún wa ó dàbọ̀. àmín lórúkọ Jésù akọ̀ròjù báyọ̀ lọ lásìkò yìí àtúnbọ̀ lọ́jọ́ ìnagbọ́dọ̀ náà ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.